بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وكي ينقوم على قليسي بيجوكو واستاليوني فقه المعاملات المالية كي لو باكوسي أليكون أغويوا يتي أفجوسي أيووري ní ẹnu àsìkò díẹ̀ inshallah ta'ala òun náà ni mas'ala kan tí ó gbajúmọ̀ sí ta'jilul ujra kí èèyàn san owó iṣẹ́ ṣáájú kí wọ́n tó báyàn ṣe iṣẹ́ kí a gba ẹnìkan sí iṣẹ́ kan láti wá bá wa ṣe iṣẹ́ a ti mọ̀ yìí pé ìfẹnukò wà láàrin tí a gbà síṣẹ́ iṣẹ́ tí yóò ṣe àti owó tí yóò gbà láti jọ ní ìfẹnukò lórí eléyìí báyìí wọ́n sì jọ ní àwọn májẹ̀mú tí wọ́n jọ ní lórí rẹ̀ tí ó sì di ọ̀ranyàn kí ẹni tó bá jẹ́ ẹni tá a gbà síṣẹ́ kó mú májẹ̀mú yìí ṣẹ bákan náà ẹni tí ó gbà yẹn síṣẹ́ ó náà gbọ́dọ̀ mú májẹ̀mú ṣẹ Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé al-muslimuna ala shurutihim àwọn mùsùlùmí tí wọ́n jọ bá jọ gbé ara wọn lérí kọ̀ǹdíṣàn kan àwọn méjèèjì gbọ́dọ̀ kíyèsí dáadáa májẹ̀mú tí wọ́n jọ dá tí wọ́n ti jẹ́ pé májẹ̀mú tó dáa ni wọ́n gbọ́dọ̀ jọ mú májẹ̀mú náà ṣẹ láì ìyapa sí yóò kó èèyàn sínú ìbíniléèrè lórí rẹ̀ wípé báwo ló ti ṣe jẹ́ yóò sì fa kọjá wípé nǹkan tí wọ́n jọ fẹnu kò sí ó lè má lọ bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ wọ́n fẹnu kò sí owó kan tó fi ń jẹ́ pé ẹni tá a gbà síṣẹ́ kò sí nǹkan yìí nígbà wọn bá ti fẹnu kò sí a ti mọ̀ wípé owó tí ó gbà kò ní jẹ́ ìbámu ẹni tá a láàfún tó bá mú májẹ̀mú ṣẹ Al-Qur'an sọ fún wa pé awfu bil uqud tẹ́ ẹ bá jọ ní ìfẹnukò lórí àgírímẹ̀ntì kan ẹwọ́n náà kẹ́ ẹ mú àwọn nǹkan náà ṣẹ láì yapa sí lábàlẹ̀ ilé ẹ̀yọ́ ìyá mi tí a bá gba ẹnìkan síṣẹ́ a gba dráìfà àbí ẹni tí ó bá wa ṣiṣẹ́ kan ẹni tí ó bá ní kọ́ ọmọ ní ẹ̀kọ́ a gbà á síṣẹ́ lórí májẹ̀mú pé bá wa ṣe iṣẹ́ yìí ká fún ọ lówó báyìí ẹni tá a gbà síṣẹ́ yìí ó lẹ́tọ̀ọ́ láti béèrè owó ṣáájú kó tó ṣiṣẹ́ ó jẹ́ wípé iṣẹ́ ta àwọn àfà wọ́n sọ wípé nígbà tó tá a ti fẹ́ lóko tá a ti jọ parí agreement láàrin ara wa irú àtìgbà náà ló ń tọ̀ ti lé ẹ̀tọ́ sí owó iṣẹ́ ó wá pọn dandan tó a ti parí iṣẹ́ yìí dandan agbọ́dọ̀ fún lówó iṣẹ́ rẹ̀ nígbà wọn bá wá ti fi ẹnu kò sí ma ṣùgbọ́n tó bá béèrè síwájú kó tó ṣiṣẹ́ àwọn àfáà wọ́n jẹ́ kó yá wípé ẹ̀tọ́ rẹ̀ náà ni ó lẹ́tọ̀ọ́ sí ó sì dáa kí wọ́n dá lóhùn tó sì ti di kó ṣe é bẹ́ẹ̀ ti fẹ́ kó ṣe é ń tọ́gbà ẹ̀tọ́ rẹ̀ ni àwọn tí ó bá ṣe bẹ́ẹ̀ ti yọ láti dàdéhùn sí ń tọ́ bá ṣe ń bẹ̀ ní ọgbowó rẹ̀ yóò dá owó èyí tí ò ṣe yóò dá padà tó bá wá fira rẹ̀ lẹ̀ wípé òun fẹ́ ṣe iṣẹ́ tá a ní kó bá wa ṣe tó wá jẹ́ wípé ẹni tó gbà yẹn ṣiṣẹ́ òun ni kò sí àmúṣẹ àwọn nǹkan tí wọ́n fẹ́ kó wá ṣe lápèjúwe agba dráìfà wípé ọmọ bá wa gbé ọmọ ní àtàgò 7 lọ sí skul dráìfà dé láago 7 ọmọ ọ̀wá wọn ò rí ọmọ gbé ọlọ́ntì ẹ̀ a ti mọ̀ yìí pé ìyapa àdéhùn ní ìsìn báyìí kìí ṣe ọ̀dọ̀ ẹni tá a gbà síṣẹ́ ẹni a gbà síṣẹ́ ó ṣiṣẹ́ tí ẹ̀ ẹni tá a gbà pé wọ́n bá ní kọ́ ọmọ tíṣà dé skul tí ẹ̀ kọ̀rọ̀ ọmọ kọ́ eléyìí tíṣà ó gbowó tí ẹ̀ ọmọ tí a ní ọkọ́ òun ni ọ̀wá ó fira rẹ̀ lẹ̀ náà fáfin mọ́ sọ wípé al-khass يستحق الأجر بتسليم نفسه في المدة
wa in lam ya'mal àbánú tabyin al-haqa'iq yóò sọ pé tí ẹni tá a gbà síṣẹ́ tó bá ti fira rẹ̀ lẹ̀ wípé ó ti yá àsìkò tí ìtẹ́ni kí n ṣe bó ti fira mi lẹ̀ fún ọ wà lásìkò ó fẹ́ ṣiṣẹ́ kò wá ríṣẹ́ ń ṣe nípasẹ̀ pé ẹni tá a gbà nǹkan yìí fún kò fira rẹ̀ lẹ̀ kò sí ń bẹ̀ ọmọ tá a ní wá kọ́ lẹ́kọ̀ọ́ kọ̀ wá dírẹ́fà tá a ní kọ́ wọ mọ́tò ọkọ̀ ó ti fira rẹ̀ lẹ̀ ṣùgbọ́n mọ́tò tí ó afẹ́kọ́ wá drive ó bàjẹ́ àbí kò ṣiṣẹ́ ẹni yìí yóò gba owó tiẹ̀ tí ó pé o yóò gba owó ẹ̀ tí ó pé torí pé ó ti fira rẹ̀ lẹ̀ ó ti fira rẹ̀ lẹ̀ lásìkò tá a fẹ́ lò ẹni tó lè fa kí ọmọ gba owó òní kó jẹ́ wípé òun ni ọkọ̀ ayẹ báyìí sẹ́yìn adékòdé lásìkò báyìí kọ̀ wá a sọ pé ìwé àwà lẹ́yìn ìgbà náà ó ti kó bá iṣẹ́ tí ó bá ti ṣe iṣẹ́ tá a fẹ́ kó ṣe tí ó bá ń tá a fẹ́ kó ṣe mu kò lẹ́tọ̀ọ́ sí owó ó jẹ́ pé gbogbo olùkọ́ tí bá ń ṣiṣẹ́ olùkọ́ tí ń gba owó oṣù rẹ̀ wà lórí àwọn ọjọ́ òun ìgbà tí ó bá fi jẹ́ pé olùkọ́ ń wá táwọn tí ń wá ọmọ wá yóò gbowó oṣù rẹ̀ àwọn tó wá jẹ́ pé ìdàkejì ni àwọn máa ń wá olùkọ́ wá ìgbà tí ò fi wá wò ní fún wọ́n yọ àwọn ọjọ́ tí ò wá wọ́n yọ kúrò ọjọ́ tí wọ́n wá nìkan ni yóò lẹ́tọ̀ọ́ àti gba owó rẹ̀ bẹ́ẹ̀ wá jágbe gbogbo iṣẹ́ pátá tí èèyàn bá ń gbà yàn ṣe wọ́n bá ń ṣe nǹkan báyìí ìgbà tó bá ṣe níbẹ̀ lásìkò tá a fi ó ṣe òun ní ọgbowó ẹ̀ èyí tí ò ṣe tí àǹfààní kó sì ṣe sí wà tí ò ṣe kò lẹ́tọ̀ọ́ àti gba owó rẹ̀ al-khass yastahiqqu al-ajr bi taslim nafsihi fi al-mudda wa in lam ya'mal ẹn tá a gbà ṣiṣẹ́ tó ti ń fira rẹ̀ lẹ̀ lásìkò tá a fẹ́ kó bá ti ṣe iṣẹ́ bí ò ṣiṣẹ́ yóò gbowó tó ti jẹ́ pé àìṣiṣẹ́ rẹ̀ àwọn la fà á àwọn tó jẹ́ pé òun lọ́ fà á kò lówó gbà o lè ní sókè ọ̀tá fẹ́ sọ lọ́bọ̀ yóò sànù wa o in tó dìmọ̀ léyìí ọ̀pọ̀ gan-an ni bí kẹ́nìkan sanwó mọ́kà lápẹjúwe ní ìsìn báyìí wípé àwọn fẹ́ lọ mọ́kà ayé owó nì wọ́n sì máa ṣiṣẹ́ lọ wọ́n á pé ọyá kọ́ pé àwọn onírìn àjò mi tó fẹ́ lọ wọ́n tọ́ sọ pé onírìn àjò mi tó fẹ́ lọ wọ́n ló kó bá ọ̀rọ̀ ara rẹ̀ àwọn tí wọ́n ti tọ́ sanwó mọ́kà fún wọ́n ti lọ owó yìí láti fi gba físà wọ́n gba físà fún ọwọ́ gba ilé fún ọwọ́ sanwó gbogbo tí wọ́n ṣe pátá nígbà tó wà lọ mọ́ wọ́n ní wọ́n bọ̀ dáwọ́ padà wọ́n ò lè dáwọ́ padà fún ọ torí pé wọ́n lọ dá ìrìn àjò tó fẹ́ rìn lọ yí padà kìí ṣe àwọn tí wọ́n fẹ́ ṣe àwọn kìí sàn tó fẹ́ lójú ọ̀nà wọn láti fi rìn àjò yìí táyé pàwọn ní a bá fa nǹkan yìí dandan wọ́n dá gbogbo ẹ̀ padà fún ọ bóyá ò tí kò ti yá wọ́n ní pé wọ́n á kọ́ ayẹ wọ́n dá nǹkan kan ṣẹlẹ̀ tó jẹ́ wípé àwọn ni wọ́n jẹ́ kí nǹkan yìí ò fi rọrùn láti lọ gbogbo tó jẹ́ ní àjò bẹ́ẹ̀ pátá ó jẹ́ ní àjò mẹ́kànnà àbọ̀ jẹ́ ní àjò míì bá náà ni tó jẹ́ pé wọ́n ti ṣe gbogbo tí wọ́n ní kó o ṣe pátá wọ́n wá yí nǹkan padà tí nǹkan yóò fi rọrùn àti ṣeé ṣe gbogbo owó ẹ̀ pátá ó ń bẹ lọ́rùn wọn lọ́wọ́ yóò sànù wa o lọ́wọ́ yóò sànù kó tó sọ́nà fún wa o Allahumma salli ala Muhammad wa sallim.